ọwọ́ àwọn àgbàlagbà tó bá wà lára èèyàn tó bá sọ pé ọwọ́ àwọn àgbàlagbà wà lára èèyàn tó ń díyàn lọ́wọ́ kó mú ẹ̀kọ́ yìí kó lọ wá ọ̀bẹ afọ̀bẹ á fi la ẹ̀kọ́ yẹn á tutù ó lè la lẹ́ẹ̀kan báyẹn ó máa sọ pé bàbá ti jẹ̀kọ́ à ń dáríjì ewé ni o gbogbo ẹ̀ṣẹ̀ tí ń bá ṣẹ̀ pátápátá ẹ dáríjì mi ẹ wá jẹ ẹ̀kọ́ yẹn tó ti ń sìn ewé yẹn wọ́n wá gun mọ́ ọṣẹ á máa wẹ̀ so àwọn arábíà máa yọ́nú sí i bẹ́ẹ̀ ni àánú ni so wọ́n máa ṣe gbogbo ẹ̀ fún ẹ̀kọ́ yìí náà tẹ́ ẹ bá ní àkàndùn àkàndùn wípìlò kó wá iná ẹ̀ṣẹ́ iná ilé ìdún kó gbé sílẹ̀ báyìí kó lọ̀ tó bá ti lọ̀ kó fi ẹ̀kọ́ yìí kó fi pò kó fi pa ọwọ́ yẹn tó bá fẹ́ dọjọ́ kejì wípìlò yẹn á fò dànù ni bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ yìí náà àwọn bàbá wa ló ń lò tó bá fẹ́ gbàyàwó wọ́n fi ń gbàyàwó níyàwó tó bá ṣe tán ojú àlá ló ti máa jẹ̀kọ́ yẹn tó bá ti jẹ́ tán ó tán ọjọ́ tó bá fojú akókò ẹrù kúrò ní ọkọ rẹ̀ jẹ́ ń sọ fún ayé àtijọ́ àwọn alágbára wòlíì àwọn babaláwo àwọn àfáà gidi tó fi ń mú alágbára wọ́n á lọ gbàyàwó ẹni tó tún lágbára wọ́n á gbà wálé ẹ̀ wọ́n á máa ṣàṣírà wọn wọ́n máa fi mú alágbára ìyàwó náà ń gbà lẹ́yìn àtijọ́ náà fi mú alágbára ẹlòmíràn lọ gbàyàwó ọba míì tó lágbára àjọ máa fà á. yóò sì gun ìyàwó ọba. bẹ́ẹ̀ mo sọ fún ẹ bí agbára bá ṣe tó ni bó o ní pé èèyàn jọba agbára bó o bá jọba o túbọ̀ máa wá agbára sí ni àwọn míì kan tó jọba wọ́n ti sọ fún wọn wọ́n ti máa rìnrìn ọba sílẹ̀ wọ́n ti máa múra wọ́n máa ti dira sílẹ̀ tí wọ́n bá fi débẹ̀ báyìí wọ́n á dọ̀kanràn ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni so bó ṣe wọ́n tún fi ń ṣe tìró ó wà fún tìró ìtajà ṣùgbọ́n kò dáa láyé òde ni tó bá ti lè báyìí kò mo ti ṣe fẹ́nìkan rí ó sọ dànù ni ohun tó bá ti rajà lọ́rùn lẹ́kọ̀ọ́ wọn ló máa ń tó òṣèwọ̀n ni olóòrùn ti pọ̀ jù wọ́n máa tó òṣè máa fẹ́ kíní kankan mi àwa jà ẹ́ jókòó tì í bójú ọkùnrin the same thing ẹ wọ́n sọ́dọ̀ oníṣìná ni so bó ṣe rí nìyẹn so ká gbìyànjú owó làyàn wá ń sìn kì í ṣọ̀rọ̀ obìnrin. ká tó kó mẹ́ẹ̀sà ẹ̀kọ́ eléwé náà ti wà lẹ́lọ́n náà ti wà báyìí lẹ́lọ́n kọ́ ṣe lè wúlò bẹ́ẹ̀. ẹ lè lo lẹ́lọ́n àti wà mọ̀ débẹ̀ ni. ìwọ ló dáa jù. eléwé ni ló fast jù ló máa tètè yá sunṣẹ́ jù ṣó ti ń sìn ó tún wà náà fún tẹ́ranko ìlà bá wà lára èèyàn ẹranko ìlà ẹ̀kọ́ yìí wọ́n fọ ẹni á lọ sódò ìṣòwò á fi pa gbogbo ara pátápátá á wá ọṣẹ ní á dẹ̀ wẹ̀ ó tán ẹranko ìlà yẹn kúrò ẹ̀ẹ̀kan ṣoṣo ló máa wẹ̀ lódò ìṣàn bó ṣe rí ni á fọ báyìí á fi pa gbogbo orí dídú ara á wá mú ọṣẹ ní á wẹ̀ so ó wẹ̀ kó rẹ̀ kúrò nìyẹn tàbá takò kọ́ máa takò níbi gbogbo gbogbo abájẹ̀kọ́ àdáríjì ewé ni so bí ọ̀rọ̀ ẹ̀ ṣe rí nìyẹn lẹ́yìn náà ó tún wà fún manpower ẹ̀kọ́ yìí bó jẹ́ tó ní láìlọ́n tó bá ti di alẹ́ tàbí mọ̀kún fẹ́ sẹ́ẹ̀sì wọ́n fọ́ ẹ̀kọ́ yìí wọ́n fọ ọmọ bó ṣe ń fọ́ ọkọ kí ọkùnrin yẹn kó gbé mu kó mú so kó tó obìnrin yẹn gan agbádùn ẹ̀ lọ́tọ̀ kó tún ṣiṣẹ́ fàdódù bẹ́ẹ̀ ni a máa dùn mọ́ pẹ̀lú ẹ̀ àwọn ọjọ́ sọ fún àwọn rivers Calabar tí ọkọ wọn bá fẹ́ bá wọn sùn gbogbo àwọn eré àwọn yẹn ẹ̀kọ́ ìdí ní onídìí days
ni wọ́n máa fọ́ fún ọkọ wọn tó máa mú kó tó bá wọn sùn. Ó ṣiṣẹ́ gidi oko yẹn máa strong ni a máa dùn mọ́ ni ẹ bá fi ṣúgà sí déédéé ó bá foyín sí déédéé ẹ bá fọmú lásán kò ní fẹ́ kó kú olórí wọn á fa ẹ mọ́ra báyìí ni Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́ Owutu ni ẹ máa wò Owutu ni ẹ máa wò Owutu ni ẹ máa wò Ìkòròdú ni wọ́n wà Ìkòròdú ni wọ́n wà ẹ máa wò àtọmọ kékeré àtàgbàlagbà ẹ máa wò Owutu FM Owutu FM ẹ máa wò ètò tó ta lẹ́nu ètò tó ta lẹ́nu Owutu Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.